Merci d'écouter Radio Bénin Culture. Radio Bénin Culture. Láti ojúléeṣẹ́ wa Radio Bénin Culture 93.4 náà lẹ ti ń gbọ́ báyìí àwọn kan tó ṣẹlẹ̀ ní Benin àti ní àgbáyé òun ni a fẹ́ kà sí létí fún díẹ̀ yìí ẹ̀wọ̀n nǹkan kẹfìdílé oníwòyí náà ni Àkàndé Sátà àti àwọn ju ẹ̀rọ mísìnjẹ́ Victor Gbàgbó síwájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú àwọn ìròyìn náà. Ìjọba orílẹ̀-èdè wa Benin àti ìjọba ti orílẹ̀-èdè ti Nàìjíríà wọ́n pàdé níbi ìpàdé pàtàkì èyí tí wọ́n kó ìjọba ti ilẹ̀ adúláwọ̀ jọ níbi tá a mọ̀ sí olú ìlú ti Japon lọ́hùn-ún ọ̀rọ̀ tí wọ́n sọ àti àwọn nǹkan mìíràn tí wọ́n jọ sọ àfitán létí nínú ìròyìn wa. Ìgbésẹ̀ pàtàkì èyí tá à ń pè ní fìtẹ̀bọ̀ ǹjẹ́ wọ́n ti fi orí ìgbésẹ̀ ìfikọ́ ní ojúmọ́ títàná a ó fi tán létí àtàwọn kan mìíràn tí wọ́n bẹ ní ìkí àwọ̀ wa. Ǹjẹ́ ní báyìí ẹ wá nǹkan kẹfìdílé láti gbọ́ àwọn ìròyìn tí ń bẹ níbí ní ẹ̀kúnrẹ́rẹ́. Ojúmọ́ títòní tí ń ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tí Yorùbá tún ń pè ní gẹ́gẹ́ bí ọjọ́ títì ní ọjọ́bọ̀ oṣù kẹjọ tí a tún ń pè ní oṣù Ògún ti ọdún 2019 ẹ̀kú dédé wòye lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ti àṣekà fún ẹnu kókó ìwé ìròyìn wa ti ojúmọ́ títòní ìgbésẹ̀ kan pàtàkì tí ẹni tí ń ṣe adarí ti àwọn ọlọ́pàá èyí tá à ń pè ní Police Republican tí ó gbé òun náà ni àkọ́kọ́ fi tán ní etí ǹjẹ́ ẹni tí ń ṣe adarí àwọn ọlọ́pàá ti orílẹ̀-èdè wa Benin tí èyí tá a mọ̀ sí àwọn Police Republican wa ìgbésẹ̀ tí onítọ̀hún gbé ẹni tí ń sì ń ṣe adarí wọn náà ni Sumaila Yaya òun náà ni tó àwọn èèyàn tí a mọ̀ sí àwọn ọlọ́pàá wa ti orílẹ̀-èdè wa Benin ó wé gbólóhùn kan sí kejì fún wọn látara àwọn ìgbésẹ̀ kan tí ń ṣẹlẹ̀ tó kù díẹ̀ káàtó ó ní kí wọ́n mú iṣẹ́ wọn bí iṣẹ́ kan sì kọjú mọ́ṣẹ́ nítorí àwọn kankan ń ṣẹlẹ̀ tó kù díẹ̀ káàtó àwọn aráàlú ń sọ wípé ọkàn táwọn ò balẹ̀ àti wípé èèyàn kú níbí èèyàn kú lọ́hùn ó jẹ́ nǹkan kan tó kù díẹ̀ káàtó wọ́n gbé mi nìkan bí wọ́n gbé mi nìkan lọ́hùn ó jẹ́ àwọn ìgbésẹ̀ kan tí àwọn ń gbọ́ tó sì ń kù díẹ̀ káàtó kí àwọn ọlọ́pàá kan mú iṣẹ́ wọn bí iṣẹ́ èyí jẹ́ gbólóhùn tí ẹni tí ń ṣàdarí wọn torúkọ rẹ̀ ń jẹ́ Sumaila Yaya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti sọ fún wọn tí a sì gbọ́ tó sì yẹ kí a fi tán ní etí. Ǹjẹ́ jàǹbá odò ní orílẹ̀-èdè wa Benin Otukù ti ń tẹ̀síwájú àwọn odò wa ní orílẹ̀-èdè wa Benin ọ̀rọ̀ ìkan tí ń ṣẹlẹ̀ níbẹ̀ kò yé wa sí mọ́ ibi tí a ti gbé fi tán létí wa lọ láìpẹ́ gẹ́gẹ́ bí àwọn kan tí a ti kà sí létí òun náà ni wípé odò tí èyí tá a mọ̀ sí Nokue ó ṣe ikú pa àwọn èèyàn láìpẹ́ gẹ́gẹ́ bí ohun tí a wí fún yín èyí tí a tún rí gbọ́ náà ni wípé odò kan èyí tí orúkọ odò yìí sì ń jẹ́ Koke tó wà ní inú ìpínlẹ̀ Koke odò yìí èyí tí ó ṣe ikú pa ọ̀dọ́kùnrin kan tó ní ọdún 11 náà ni odò yìí ṣe ikú pa ọmọ yìí báyìí ó wà ní ìdúró níbi tí ó ti gbé fẹ́wẹ̀ ibi tó ti gbé fẹ́wẹ̀ náà ni odò yìí ó ṣàn lọ bá tí ó sì ṣekú pa ó jẹ́ nǹkan kan tí ó tẹ̀ wá lọ́wọ́ níbi tí wọ́n ti gbé ń kẹ́dùn ọmọ ọ̀dọ́kùnrin tí odò ṣekú pa yìí ibẹ̀ náà tún ni wọ́n tún rí òkú ẹlòmíràn tí odò sì tún gbé wá fúnra rẹ̀ tán sì ṣèwádìí tán ti mọ irúfẹ́ ẹni tí ó jẹ́ àti agbègbè tí ó kù nítumọ̀ sí pé jàǹbá odò ó wáyé ní ojúmọ́ ti ìjẹta èyí tá a mọ̀ sí ọjọ́ ìṣẹ́gun ó tún wáyé lójúmọ́ títàná gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ̀ wá lọ́wọ́ tí èyí tó wáyé lójúmọ́ títàná ó wáyé níbi tá a mọ̀ sí ìpínlẹ̀ ti Bani Kwara lọ́hùn náà ni ó ti gbé wáyé odò tí àwọn kíní gbé ṣẹlẹ̀ náà ni odò tá a mọ̀ sí odò Àìmé gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ̀ wá lọ́wọ́ tó sì yẹ kí a fi tán létí iná kú iná tàn ó jẹ́ nǹkan kan tí ti ń kásẹ̀ kọ́lẹ̀ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kan pàtàkì tí ààrẹ Patrice Talon sọ fún wa wípé òun ò gbé tí sì ń gbé ìgbésẹ̀ ìbòṣètò àti ibi tí ó ti yẹ ǹjẹ́ báyìí ó ti gbé ìgbésẹ̀ ní pàtàkì níbi tá a mọ̀ sí Maria Aguilita gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí ó gbé náà ni wípé iná ó gbọ́dọ̀ máa lọ bòṣètò àti ibi tí ó ti yẹ ó ti múra ó sì ti ṣètò bòṣètò àti bó ṣe yẹ sí àyè yìí tí iná kú iná tàn ló fi dínkù ní orílẹ̀-èdè wa Benin ó jẹ́ nǹkan kan tí ó tẹ̀ wá lọ́wọ́ tí ó sì fi yẹ kí a fi tán ní etí ǹjẹ́ báyìí a ó gbàbẹ̀ á lọ síbi àjọ̀dún pàtàkì èyí tí wọ́n gbé ní ibi tá a mọ̀ sí olú ìlú ti Àjàṣẹ́wà níbí ibẹ̀ náà ti gbé ìgbésẹ̀ yìí ǹjẹ́ ìgbésẹ̀ jẹ́ ìgbésẹ̀ kan pàtàkì èyí tá à ń pè ní ìgbésẹ̀ fìtẹ́bọ̀
Ǹjẹ́ ìgbésẹ̀ yìí wọ́n gbé kalẹ̀ láti fi máa gbé nǹkan tí à ń pè ní orin ìlú ní arugẹ lágbègbè ti orílẹ̀-èdè wa Benin àti ní ilẹ̀ adúláwọ̀. Ǹjẹ́ ẹni tó gbé ìgbésẹ̀ yìí kalẹ̀ òun náà ni Ọlátúnjí Ìbẹ́bùkọ́, òun ni ẹni tó gbé ìgbésẹ̀ yìí kalẹ̀. Tá a bá sì wo ìgbésẹ̀ tá à ń pè ní fìtẹ́ẹ̀bù yìí, wọ́n ti ń gbé bọ̀ ó ti tó bí ọjọ́ mẹ́ta, wọ́n sì fi orí ìgbésẹ̀ fìtì ní ojúmọ́ títà náà tí ń ṣe ọjọ́rú. Ó jẹ́ nǹkan kan tí ó tẹ̀ wá lọ́wọ́ tó sì yẹ kí a fi tó ẹni létí. Ǹjẹ́ ìjọba ti Pàtàlọ́n ó pàdé ẹni tí a mọ̀ sí Buhari tí ń ṣe ìjọba ti orílẹ̀-èdè ti Nàìjíríà níbi tí wọ́n gbé mọ́ pàdé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọ́n máa ń ṣe ìpàdé gbogbo ìjọba ti ilẹ̀ adúláwọ̀ wọ́n máa ń pàdé. Èyí náà ní ṣe ìpàdé ẹlẹ́ẹ̀keje níbi tá a mọ̀ sí Tokyo lọ́hùn-ún ní orílẹ̀-èdè ti Japan. Ibẹ̀ náà ni ààrẹ ìjọba wa Pàtàlọ́n ó pàdé ẹni tá a mọ̀ sí Buhari tí ń ṣe ààrẹ ti orílẹ̀-èdè ti Nàìjíríà lọ́hùn-ún. Ibẹ̀ ni ààrẹ wa Pàtàlọ́n ti ń sọ fún ààrẹ ti Nàìjíríà wípé pópónà tí ó tì ó jẹ́ nǹkan kan tí ń kó ìpalára bá àwọn ọmọ orílẹ̀-èdè ti tòun. Lẹ́yìn gbólóhùn yìí, ọ̀gbẹ́ni Buhari ó sì wá ń sọ fún ààrẹ Pàtàlọ́n wípé òun ò ti pópónà ti tòun fún nǹkan tí kò dáa, òun tì í láti fi ṣàmójútó àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ ní ìlú ti tòun tó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n ó fi ń dá ààrẹ Pàtàlọ́n ó fi ń dá lójú wípé láìpẹ́ jọjọ àwọn ó ṣètò láti ṣí pópónà yìí fún àǹfààní tí Benin rí àti fún àǹfààní tí ìlú ti tòun náà ń jẹ lára Benin. Ìtumọ̀ sí wípé láìpẹ́ jọjọ wọ́n ṣàtúnṣe pópónà ti orílẹ̀-èdè ti Nàìjíríà àti orílẹ̀-èdè ti Benin, wọ́n padà ṣí tí ìbáṣepọ̀ sì máa padà wáyé bó ṣe tó àti bí tí ó ti yẹ. Ǹjẹ́ ìgbésẹ̀ kan pàtàkì tí wọ́n gbé ní olú-ìlú ti Àjàṣẹ́ lójúmọ́ ti tòní, ẹni tí a mọ̀ sí olùdarí ti Àjàṣẹ́ èyí tí ń ṣe Emmanuel Zoso, òun náà ni ẹnìkan pàtàkì tí ń darí ìròyìn èyí tí a mọ̀ sí La Capital. Ǹjẹ́ wọ́n gbé ìgbésẹ̀ ìka lójúmọ́ ti tòní, ìròyìn kan ni tí wọ́n gbé kalẹ̀ tí ó máa sọ̀rọ̀ nípa nǹkan tí ṣẹ̀ ní ìlú Àjàṣẹ́ àti ní agbègbè Àjàṣẹ́. Ẹni tí ń ṣe Emmanuel Zoso ó fi yé àwọn oníròyìn wípé ìwé èyí tí a mọ̀ sí La Capital yìí òun gbé kalẹ̀ láti máa mú ìròyìn wá, nítorí tí a bá wá rí wípé àwọn ará ìlú, àwọn ará Àjàṣẹ́ wọ́n máa sọ wípé àwọn gbọ́ nǹkan tí ṣẹlẹ̀ àwọn ò gbọ́. Ṣùgbọ́n ìdí rèé tí wọ́n fi gbé ìgbésẹ̀ kan pàtàkì tí à ń pè ní La Capital kalẹ̀ láti fi máa gbé àwọn ìròyìn wá sétí ìgbọ́ oníkúlùkù wa. Ǹjẹ́ ìròyìn wa ti ojúmọ́ ti tòní, ibi náà la ó fi àdàgbà ìròyìn náà wọ̀ sí, ṣùgbọ́n síwájú ẹ tẹ́tí láti gbọ́ kókó tí ń bẹ nínú àwọn ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba orílẹ̀-èdè wa Benin àti ìjọba orílẹ̀-èdè ti Nàìjíríà wọ́n pàdé ní ìpàdé èyí tí ń ṣe ìpàdé wọn ẹlẹ́ẹ̀keje níbi tá a mọ̀ sí Tokyo lọ́hùn-ún ní orílẹ̀-èdè ti Japan lójúmọ́ ti tàná tá sì sọ̀rọ̀ àwọn kan tí wọ́n sọ àfitún létí nínú ìròyìn wa. Ìgbésẹ̀ pàtàkì èyí tí à ń pè ní fìtẹ́bọ̀, wọ́n ti fi ìgbésẹ̀ fìtì ní ojúmọ́ ti tàná tí sì ń ṣe ìgbésẹ̀ ẹlẹ́kẹta. Ǹjẹ́ yìí àfitún létí bó ṣe tó àti bí tí ó ti yẹ. Ẹni tí ń ṣe olùdarí àwọn ọlọ́pàá èyí tá à ń pè ní Police Republican tó orúkọ ń tọ̀hún sì jẹ́ Sumaila Yahaya, ó gbé ìgbésẹ̀ kan pàtàkì tó sì sọ wípé kí àwọn ọlọ́pàá yìí kàn ṣe bó ṣe tó àti bó ṣe yẹ, kàn mú wa ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. Àfitún létí nínú ìròyìn wa. A kí gbogbo yín tẹ́ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Oníròyìn náà ni Àkàndé Sátà tí amójú ẹ̀rọ mi sì ń jẹ́ ibi tó gbàgbọ́. Ìpàdé mi àti ó tó dìgbà kan náà, ó dìgbà.